ọlọ́run dákun bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Sàtíà bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Báráyé bá fẹ́ dákú pé wọ́n ló yípo padà, ṣùgbọ́n ẹni tó kú ò ní padà wáyé mọ́. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Báráyé bá fẹ́ dákú pé wọ́n á lò. Wọlé kéwú àti gbogbo ẹbí lápapọ̀ wọ́n palẹ̀ mọ́ bàbá wa Abdulrahim Oníwàásí Àgbáyé o. Òun náà ni ẹ̀ ń wò lọ́ọ̀kẹ́ yìí nínú ilé yìí. Òun lẹ́ ń wò tí wọ́n ń gbé bọ̀ yìí o. Gbogbo ẹ dákun ẹ jẹ́ agbé títóbi fún Ọlọ́run ká sọ wípé Allahu Akbaru. Èyí ni ló mú mi rántí wákà kan tèmi máa dá wípé Ọlọ́run dákun bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Sàtíà bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Báráyé bá fẹ́ dákú pé wọ́n ló yípo padà, ṣùgbọ́n ẹni tó kú ò ní padà wáyé mọ́. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Báráyé bá fẹ́ dákú pé wọ́n ló yípo padà, ṣùgbọ́n ẹni tó kú ò ní padà wáyé mọ́. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa tí wọ́n kú. Ẹni tó kú ò ní padà wáyé mọ́. Ẹni tó kú ò ní padà wáyé mọ́. Bẹ́ni tó kú ọ̀hún bá sì fẹ́ wáyé, kése pélé rẹ̀ náà ìlàdé sí. Wọ́n ti gbé bàbá wa déta o. Gbogbo àwọn tó wà níta nkálukú ń pariwo, wọ́n ń sunkún, wọ́n sì ń gbé títóbi fún Ọlọ́run wípé Allahu Akbaru. Bẹ́ẹ̀ ni tọkùnrin tóbìnrin tọmọdé tàgbàlagbà nkálukú ò dákẹ́ o. Wọ́n ń pariwo pé bàbá tá a rí lánàá ṣakasul ladhi fil amusi kuntu ra'aytuhu wal yawma qad taraka duna. Ẹni tá a rí lánàá tí wọ́n sì tún láwọn prógámù míì tí wọ́n ó ṣe lọ́la, àwọn bàbá ni wọ́n lọ yìí. nkálukú lérí ẹkún, èrò rẹ̀ bí omi yìí o. Ìwà àti sẹ́ẹ̀rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ àti ọkàn tó dáa tí Islam fi kọ́ wa, òun náà ló gbé bàbá wa débi tí wọ́n dé yìí. Kẹ́yọ̀ kan wá ń bẹ tó jẹ́ kí Islam wa yìí ó máa wù mí. Bàbá wo Oníwàásí Àgbáyé tó bá yẹ pé olówó ni wọ́n ni. Bàbá wo Oníwàásí Àgbáyé tó bá yẹ pé ọ̀gá lọ́ọ̀yà kan ni wọ́n ni, àbí dókítà kan ni wọ́n ni, àbí èèyàn onípò kan ni wọ́n nú àwọn onípò ayé bí àwọn òṣèlú. Ó ṣeé ṣe táwọn bàbá yìí bá kú tẹ́káwé yóò sunkún bí wọ́n ti ń sunkún yìí lóòótọ́. Ẹkún tí wọ́n máa sun jọ́nà yóò pín sí méjì. Ẹni tí ó máa sunkún wípé ìjẹ́ òun bàjẹ́ ibi tó ń ti ń gbowó òun ò rí mọ́. Àtẹni tí ó máa sunkún wípé promise tí wọ́n promise òun bóòlù òun ó ṣe wá rí bàbá yìí. Níjọ́ náà tẹ́ńkálukú bá ti sunkún kó tó dijọ́ mẹ́jọ wọ́n ti mú àǹkárá o. Tẹ́ńkálukú ti ń jẹsẹ̀ bí wọ́n ti gbàgbé ẹ̀. Àfọ̀rún kẹ́ wọn. àwa yẹ kú òsí o. Ẹ̀dá lè máa sakitiyan kó ń fẹ́ lówó bó bá wọ Ọlọ́run ní ó lówó o. Ẹ̀dá máa sakitiyan kó ń fẹ́ bímọ bó bá wọ Ọlọ́run á bí. Bó bá sì wọ Ọlọ́run kò ní bí. Ẹ̀dá máa sáré mo fẹ́ kọ́lé bó bá wọ Ọlọ́run á kọ́lé, bó bá sì wọ Ọlọ́run á má kọ́. Àmọ́ ẹ̀dá fẹ́ ẹ̀dá kọ̀ dandan ni kú o. Bóyá lówó dandan ni kú, bóyá lọ́mọ dandan ni kú, bóyá ní iyì bóyá ní kò dandan ni kú o. Ọ̀pọ̀ àwọn bàbá ló wà níbẹ̀ o. Bàbá wa fọdí chief imam, bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin al-imam Muhammad Bashir, bàbá wa àgbà fún gbogbo ìlú Ìlọrin yányán. Àwọn bàbá ń bẹ́ńbẹ́ o. Òkú bàbá wa rẹ̀ ńlẹ̀ yìí tí wọ́n fẹ́ kírun sí bàbá náà la nínú tí Islam tó fi dáa nìyẹn. Níjọ́ tá a bá bí ọmọ tuntun wálé ayé, Ànábì ní ká pèrún sí létí ká sì ṣe ìkáàmà, àmọ́ àgbọ̀dọ̀ kírun sí la. Ìrun tí wọ́n pè ńjọ́ tí bàbá wa Oníwàásí Àgbáyé tí wọ́n wáyé, wọ́n pè é sí wọn létí ọ̀tún, àti ìkáàmà tí wọ́n ṣe sí wọn ńjọ́ kínní àná tí wọ́n wáyé tí wọ́n ṣe sí wọn létí òsì. Ìrun ọjọ́ náà ńjọ́ tá a bá wá jáde láyé wọ́n wàá kírun náà sí wa la. àwa kọ́ là á kí wọ́n máa kírun náà sí ni láàánú. àwa kọ́ là á pèrun náà wọ́n pè é sí wa létí ni. àwa kọ́ là á ṣe ìkáàmà wọ́n ṣe ìkọ́mà sọmọ tuntun náà létí ni. bó bá wá dijọ́ tá a bá tún wá kú wọ́n wàá kírun wọ́n kì í sí wa la. ẹnì kọ̀ọ̀kan wa náà dákun mọ́sàájá kú síbi tí wọ́n ti kírun sí wa la. ẹjá sọ̀rọ̀ rí àwọn bàbá wa Fadilatu Sheikh Habibullah Adam Al-Alori Al-Markazi àti gbogbo Markazi yányányányá. Akẹ́yìn náà kú ìsàfẹ́kù àwọn bàbá wa Oníwàásí Àgbáyé wípé pẹ̀lú ògùn Ọlọ́run
àti àtìlẹ́yìn anabi wa Muhammad ọjọ́ jìnnà síra wọn o. bàbá wa fadilatu Sheikh Dawud Abdulmajid alufa ńlá akí ẹ̀yin bàbá wa náà yìí pé ẹkú àṣẹyìndì àwọn bàbá wọn oníwàásí àgbáyé o. bẹ́ẹ̀ látúkí bàbá wa fadilatu Sheikh Yusuf Oyèbánjí bùnà Abdullah Alifalaki lẹ́bùté mẹ́ta akí ẹ̀yin náà kú àṣẹyìndì o. gbogbo ẹ̀yin bàbá àfàwọn onírò òdùnnú gbogbo jàmáà ummatul wadati pátápátá nílùú Bàfò akíyín o ẹkú àṣẹyìndì bàbá wọn oníwàásí àgbáyé tí wọ́n lọ ọlọ́run ọba àlékè ọlá yóò jẹ́ kí ọjọ́ yóò jẹ́ kó jìnnà síra wọn. gbogbo ẹ̀yin bàbá yìí la kí wọ́n ti ń kírun sí àwọn bàbá wọn oníwàásí àgbáyé la gẹ́gẹ́ bí ànábì ti fi kọ́ wa tọ́lọ́ ń sì pa ànábì wa Muhammad láṣẹ pẹ̀lú. ìrun náà ni wọ́n ń kí yìí ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò mí nílé lọ́kùnrin àti lóbìnrin ẹni tó bá jẹ́ kọ̀mpútà tọ́lọ́ ń fún ní ọpọlọ tó yá tó mọ ìṣirò dáadáa nù wa ẹ dákun ẹ já sáré sírò èyàn tí ń kírun ẹ wo iye èyàn tí ń bẹ níta èyàn mélòó la fẹ́ kà èyàn mélòó la fẹ́ wí bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀rù bá ti pọ̀ tó ń bi tí wọ́n bá ti ń kírun tí wọ́n wá kírun sí òkú kan la tí wọ́n wá sìn déwájú Ọlọ́run àbí wọ́n fẹ́ sìn dénú sàré bẹ́ẹ̀ náà ni ẹni tó kù ní bẹ́ẹ̀ náà ni ó ti pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àforíjì tí wọ́n tọrọ ní bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ti tẹ́wọ́ gbà tó. ẹ̀rọ àwọn bàbá oníwàásí àgbáyé àwọn ni wọ́n sìn yìí o. abẹ́gbé làádá nígbà tá a bá kú tán abẹ́gbé làádá nígbà tá a bá kú tán. àwọn ọmọ tá a bí wọ́n á máa sún sẹ́yìn àwọn aya tá a fẹ́ wọ́n á máa sún sẹ́yìn ọ̀pọ̀ àwọn ọmọ tá a bí ọ̀pọ̀ àwọn aládùúgbò wọ́n á bí ìlà sẹ́yìn wọ́n á di wá lẹ́sẹ̀ wọ́n á di wá lọ́wọ́ wọ́n á di wá lẹ́sẹ̀ wọ́n á di wá lọ́wọ́ gẹ́rẹ́gẹ́rẹ́ ó dínú sàárè abẹ́gbé ládàánígbà tá a bá kú tán. bàbá wa àfáà wa àgbà tí ó kọ wọ́n ń jẹ́ Abdulrahim tí bàbá wọn ń jẹ́ Aminullah tí wọ́n bí wọn ní ilé akéwù ìyá tó bí bàbá tó bí wọn ń jẹ́ Aminullah bàbá tó bí wọn ìyá tó bí bàbá tó bí wọn ní jẹ́ Bilqis ìyá òun gangan náà ń pè ní ìyá akéwù bí gbogbo ayé ti pé ti àáfàá lénìí ó ní wọ́n ń pè ti Bilqis. ẹ ṣe sùúrù dọ̀rọ̀ Ọlọ́run. látẹ̀jì àlùlẹ̀ akéyìnì àtọ́. ẹ má jẹ́ àpàdé wa pọ̀ mọ́tò Ọlọ́run Ọlọ́run ní tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ bí kálukú ọ̀sẹ̀ nukẹ́ mú. gbogbo ẹni tí ọba sẹ́nu kẹ́ mú òsì mọ̀ fọ́lọ́ lè rọ lẹ́sẹ̀ ò lè rọ lẹ́nu tẹ́nìkan ò ní gbọ́n tọ̀ sọ mọ́. ẹ farabalẹ̀ ẹni Ọlọ́run lọ́lọ́ kí ló dé tí pé táwọn ń ṣe báyìí. látẹ̀jì àlùlẹ̀ akéyìnì akọ wá ìdá. nígbà wọn ní báyìí tí gbogbo wa dákẹ́ alájí wa àgbà tó bí àfa wa Ibrahim Sheikh Aminullah àti bàbá wa àgbà alájí àgbà tó pa Sheikh Kamal tó pa Sheikh Ibrahim láṣẹ pé mo fún ọ yọ̀dá máa lọ bẹ̀rẹ̀ wá sí àwọn wọn fàṣẹ sí pé máa ṣe wá sí tọrọ alájí rẹ yìí ntẹ̀mí rẹ fi fẹ́ràn wa kì í sàádọ́tọ̀ ọdún sẹ́yìn tá a tẹ̀ ń bá a bọ̀ níta ti fẹ́ràn ara wa ni bí alájí àgbà bá pè yóò sì tún máa kólẹ̀ nbí fóònù. láì ní wọn. ọmọ kéwòn ní gbogbo alájí kéwòn là ń bá kì. kọ́ọ̀là. ẹ ń bọ̀ ẹ wo ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́kùn àfa àdẹ́gbẹ̀lẹ́kùn àwa rẹ̀ lájọ jòkó. ó ní níbi adiyu nabi wọ́n sáfù mami wọ́n sì kò wàláyé mi lòdì alẹ́ àmọ́ sáfìkẹ́ wa mo sì lọ àwa sèéfà di àsàlátù khairu. pẹ̀lú oníwàásí àgbáyé. ẹnìkan ọmọ ntá ń sọ bá a ti ń rọ lura wa bẹ́ẹ̀ mi ti ń pè wọ́n kiri àkàrà lèmi ń kiri ẹ̀kọ́ àwọn méjèèjì sì lálùbáríkà. ẹnìkan ń takara ẹnìkan ń tẹ̀kọ́. ẹ dákun tó lọ lóhùn kíru rẹ̀ yìí bí o kó lọrin. ìtọ́mọ̀sẹ̀ wá àṣìfura. tó ti bẹ́ àfura agbọ́n fura. mọ́ńkọ́là liusitaasi ilimani. gbogbo ẹni ọba àgbà bá fa rẹ̀ lásán yìí pé kí
ló dé tó ṣerú èyí wà fà tó bá wí bẹ́ẹ̀ fà rẹ̀ tó láyà tó wí fún. láàyò fúnlẹ́hù abẹ́dà. kò ní jèrè ọlọ́run láíláíláí gbogbo tí ọba ti láì kò ní gbádùn rẹ̀. àfa rẹ̀ yìí mi ò ṣe kí lọ ṣèyí sí àfa mi. wọn kwérì bàbá wa. wọn kwérì àfa wọn rí pé wọn ò ní lọ lónìí. ẹ̀gbọ́n tí àjàrà wí tí bàbá wa ìmáàmù ni yà máa ń jára ọ̀la ọ̀kẹ́bùlà ayọ̀sánmá àjàrà. bàbá wa dá bọ́ọ̀lù. ó ní mọ́tò takú àwọn ọ̀ríwájú lọ àwọn ọ̀rẹ́ yìí lọ. ó ní bàbá wọn pé pípẹ́ tá a pẹ́ tá a bàbá ò ní rí wa bàbá ò ní sùn bọ̀rọ̀ ẹ̀ sì ronú. ajálẹ́sí bàbá wọn ní wàásù àgbáyé sọ fún mi ipe ńgbà tí bàbá kú táwọn gbé wọn sérí bẹ́ẹ̀dì Khalifatul Adabiyya wọn wá fẹ́ wò wọ́n pé aláàjì ikú wọn láwọn náà sì tún sùn lérí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ni wọn wá fọwọ́ ní wọn báyìí pé Rahimi ǹdè ká tún sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ rẹ wọ́n ní ọ̀ ń pẹ́ mi ilé àmọ́ àpẹẹrẹ tó ń ṣe fún mi ọ̀ ń tàn mí wọ́n tàn mí níṣẹ́ ta ló kù tí wọ́n máa tàn mí. wọ́n ní bàbá sọ bẹ́ẹ̀. anibuni Abbas radiyallahu anhuma ẹ farabalẹ̀ torí ọlọ́run bẹ́ẹ̀ farabalẹ̀ tá a bá tọrọ fún gbogbo ìtànṣe látẹ̀kan Sakini kì í wá rẹ̀ ran ó di bí àfa alimi bá fóun tẹ̀tẹ̀ àwọn wọn jòkó lọ́hùn. qala rasulu la yadkhulu al-jannata illa ar-ra'im. wá àti tàbí pẹ̀lú ara wa nù mo ní kò sẹ́ni tí ó darí jẹ́ náà abẹ́ni tí bá ń jẹ́ rẹ̀ yìí mi. illa ar-ra'im. abẹ́ni tí bá ń jẹ́ rẹ̀ yìí mi ni ó wà ní Janna wòlíì ló jòkó yìí. qalu ya rasulallahi. àwọn sábẹ́ wa ní èsè. kulluna ra'im. ṣé gbogbo wa wà ní rẹ̀ yìí mi ni. qala la. èmi ní Abubakar tọ̀hún jẹ́ mọ́rù Usmanu Aliyu Saadu Sayidu Taliatu Subairu gbogbo wọn lọ bá bẹ́ẹ̀ ṣé abúlé mi wọn wá jẹ́ ni. qala la laysa ar-ra'im. laysa ar-ra'im. man yarhamu nafsahu. ẹni ọba lọ sọ́dẹ̀ gbádùn Ọlọ́run kọ́sá jẹ́ kọ́mọ tí ó jẹ́ yẹn kọ́mọ tèmi ó jẹ́ yẹn kọ́mọ tèmi ó ju ti lámà yín lọ ó lè rí kankan gbà wájú Ọlọ́run. walakin ar-ra'im man yarhamu. ṣùgbọ́n tí ń jẹ́rẹ̀ yìí mú lọ́dọ̀ tó wọn lọ́n. man yarhamu nafsahu. náà lẹni tí ń ṣàánú ara rẹ̀. wọ́n jẹ ìrọ̀rùn. ọkọ ọmọ ọlọ́mọ mọ́ra náà ni àfa àsìtù sọ nísìnyí. ọkọ gbogbo ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ẹnìkan àwọn àmì ọ̀tí ẹ̀dá rẹ̀ yìí mi ọ̀dẹ́ lómi mà. man yarhamu alika faramanu yarhamu. gbogbo ẹni tí ń bá ṣàánú èèyàn Ọlọ́run ṣàánú rẹ̀ ni ẹ gbogbo ọmọ ọlọ́mọ tí rẹ̀ yìí mi ṣàánú. wa yakshifullahu anhu durra wal ba'sa. gbogbo àgbákò sàárè rẹ̀ yìí mi ò ní mọ̀ kankan bẹ́ẹ̀ má jáyà. wa fi sahih Bukhari jamu tasila. tábà lọ lè wọnú sẹ́yìn Buhari Mutasila kò sí nǹkan tó dáa dún nǹkan kan dáa dún. la yarhamullahu man la yarhamun nasa. la yarhamullahu man la yarhamun nasa. gbogbo ẹni tí ọba láàánú ọmọ làkejì Ọlọ́run ní láàánú rẹ̀ ẹ wò kan ẹ wò rẹ̀ yìí ìyá síwọ́ ọsẹ́ ọwọ́ à ń Saudi ń sì ń pè mí láti Saudi pé mo gbọ́ pé ìyá síwọ́ ọsẹ́ òun kó yàn lára mi lọ bẹ lọ́hùn kí yọ bá ọ̀run lẹ́rọ mo lè mi wá wà ní níbi tó dọ̀ títà wà tẹ́mi ọ̀ ṣàdúrà fún àmọ́ gbogbo eléríire tó pé ní Ọlọ́run wọ̀lá yọ ṣàánú àfa rẹ̀ yìí. aminu. náà kọ́lá fàọ́sì. sẹ́wù fọ̀ọ́sì gbogbo èèyàn ti mọ̀ òun ẹbẹ́ nìkan dámọ̀ràn àfikún. ndàmá yẹ sí fúnlimọ́ta. nígbà tóun kú pàdé ara tí ó máa sọ̀rọ̀ kú. wòlí àná yá mọ́tò. ẹ wo tí Alhaji rẹ̀ yìí mi sọ gbogbo èèyàn lọ́wọ́ àmì Adékúnlé kódà ìmọ̀ tó jòkó à ń ṣe wáàsí ó ní ìní kú nísìnyí. bí ó ti rí ìjà jọ́nu níjà ẹ̀sán báyìí. nígbà tó ń parí wáàsí mo ti tó ó ní ìní kú nísìnyí. wòlí àná yá mọ́tò. ìwọ nísìnyí kú o. ilé ìyá kìtẹ́rì. ọgbà rẹ̀ yìí mi lálejò ọwọ́ àṣìbá àti gbogbo tí ń jọ́nà èyí tí ìṣe tẹ́tẹ́ kù àti ń pe kúpé máa bọ̀ ni. ilé ìyá kìtẹ́rì. àní oṣù mímí rẹ̀ yìí mi àti tí ń wí jọ́nà nù lálẹ́ ọ̀gànjọ́. yá àbàṣà bìlì mú
ikú dé mọ́bí tẹ́nìkan ò lè rí gbálẹ̀ wọ́n dé wọ́n jù nù ẹni ọba lágbára ọlọ́ọ̀yọ́ ọlọ́run ní sè. tàǹtọ́ bẹ́ẹ̀. kò jẹ́ tààrọ lè rọ yọ ọdún àbá ti pẹ́ kójú kó jẹ́. mo ti kú náfùsí mi kú yóò dílé sá. bí wọ́n ti di látọ̀ tẹ̀délẹ̀ ta ni ó tù lọ́wọ́ tà mọ́. mo sì kú jísì mi fílímù dáadọ́ jí. èmi rẹ̀ yìí ni wọ́n di báyìí wọ́n ìbẹnu sàárè tí ìyá nìkan ìbàtà ìṣètì rẹ̀ inú rẹ̀ ṣe lọ́wọ́ báyìí àwọn ọmọ ìta ni kí n wá kó wọn fún ọ lọ. lam yabukọli filẹ arili mi bugiyati. nǹkan mi ò sí fún mi mọ́lẹ́dí rẹ̀ tí wọ́n lè pamọ́ báyìí èmi ọlọ́ ìwọ ọlọ́ ṣàánú mi. àbá tí ọmọ ṣe wá sí tí ọmọ ní ọ mọlẹ abdulrahuf ọmọ tán àríwọn mọnu àbá tí ọmọ ṣe wá sí tó ní mọlẹ Bukhari. ẹrù àjà òdìdẹ gbé fún pẹpẹ àdúrà ló kù tẹ ẹ máa ṣe gbogbo àṣàrò ìsìlámì náà ló jókòó yìí. lamuyabukọli filẹ arili mi bugiyati. ètè èèyàn máa wá nírílẹ̀ kò sí fún alájí rẹ̀ yìí mímọ́ láyé báyìí. mọlẹ aridu ilẹ jẹnatuli amaki. ìlẹ́lẹ̀ tẹ́rí àlìjẹ́nà àwọn agọ̀nù gbogbo ẹni tó bá gọ̀ kò é sàlìjẹ́nà tó lọ gbé kalẹ̀ ní ọwọ́ jalla. wọ́n ti bọ̀lẹ̀ àlìjẹ́nà tiẹ̀ nù àlìjẹ́nà tirẹ̀ yìí mi ọlọ́mọ́sà máa tọ́jú rẹ̀ fún ẹ dàgbẹ́ mọ́sà bá wa sámílẹ̀ kan náà ẹ má dákẹ́. alimọ́ọ̀tù ikú fi kúlì híní yẹ́sùrùlì káfánà. ń fún aṣọ rẹ̀ ní bá a ti lọ ra aṣọ ọ̀pá kọ̀ọ̀kan mélòó ọ̀pá mẹ́fà aláàgọ́ tí wọ́n ràn òun ti mú tiẹ̀ lọ́wọ́ tí ń fàn. ẹsẹ̀ wá sí kanjọ́ ní ọba adámọ̀ọ́nù ẹ lọ́lọ́run ṣe bonanza nǹkan méjì lọ́wọ́ báyìí ń ṣe bonanza àwọn ọmọ jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀ rí i pé wọ́n pọ̀ lù níbo ni ò sí ọlọ́run sì ń ṣe bonanza kú àwa àmọ̀ pé ó kàn wá náà àmọ̀ pé ó kàn wá. gbogbo ń ta ẹwọ bá ti ya fọ́tò ẹwọ tó gbélé mi lọ́wọ́ inú àwa tí wọ́n ń pariwo wa lọ ni wọ́n kàn ń pariwo wa ni àwọn àfa ń bẹ lábẹ́nu o Yàyà Murtala lọ tiẹ̀ bẹ́ẹ̀ni Rẹ̀yìmí lọ tiẹ̀ bẹ́ẹ̀ni ó kè mí. wọ́n nánú fi káfùlàtì àmà yudawi ná. gbogbo bí ikú tí kì wá nọ tó gbogbo wa a sì ń ba lọ náà ni a sàn bára lọ yìí kì náà. ẹ wo bàbá ẹ ń bọ̀ ẹ wo àfa Rẹ̀yìmí. jalla. summa afa shi ne kan cina wa an ce barowa ba mugun hali ko mugun sama abawa Imamu Yakubu Aliaga bí Rẹ̀yìmí bá pọ̀ nílọrin Ìlọrin ọ̀dà jù báyìí lọ. nírú wọn. gidi máa ń kẹ́lẹ́ ọjà gbẹ́nu kàkẹ́ wa kàbí wa èmi àwọn amakẹ́wù náà táwọn èèyàn láwọn ké talabẹ́ tó ń bi ké wa Balaji Adamu ni àbá Balaji Kamaru a lè bẹ́ẹ̀ nìkan wọn ẹ wà gbájú a lè bá wọn. ẹ já rẹra wa lẹ bọ́lá wọn bọ́ wọn ti rẹra ẹ wo bó ti rẹra rẹ lẹ. látẹ́tìmọ́ inú ìlà dúníyà wà bá jẹ́tìyà. ẹ lé mi bẹ nísìn ilé àfààní ọlọ́ọ̀tìlẹ̀kùn bẹ ẹnìkan ọwọ́ bẹ mọ́ ẹnìkan ọ̀jáde bẹ mọ́ má ṣe ti Rẹ̀yìmí yìí bẹ́ẹ̀. látẹ́tìmọ́ inú ìlà dúníyà wà bá jẹ́tìyà. má jẹ́ yàrá ọba lẹ̀ yẹn pọ̀ lọ lẹ́yìn rẹ̀ wọ́n tẹ̀lé ọyàn wọ́n mú ọra tí wọ́n tarí ẹ̀ sí sàárè nù. wọ́n yí tọ́lá bá síta mi àṣìwà àbí aláhásánná. bó o ti wo orí dẹ̀ra bí ìdẹ̀ra ayé tó o ti wọ́ pààrọ̀ aṣọ tó sáà máa mọ̀ péjọ kan lọ́jọ́ kan. àìnáàlì àìbátú. ẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ èmi dé ọ̀rẹ́ ni mínísàlẹ̀ gàbárí ti gbogbo èèyàn mọ̀. aago kan òru ń bẹ lọ́dọ̀ fàájì. láago kan òru wọ́n ń bẹ lọ́dọ̀ yín táìmù ṣe fàájì. àánú àwọn ọmọ kéwú ló ṣe mí àfa àti ọkọ yẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìtẹríba ọwọ́ ẹ̀wọ̀n àbíbílámọ̀ yẹn bá dìde sí ọ ìwọ náà dìde sóhun náà bílámọ̀ yẹn bá gbé bá lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ gba fún ìtókùtà nǹkan kálukú. àìnàlẹ̀ àìbàtú. àwọn ọ̀rẹ́ dà. wọ̀lì jíranù. aládùúgbò dà. máa fa àlù. kí ni wọ́n ṣe bọ́ lọ́hún. àìnàlẹ̀ dínà. ẹ wà lájẹ́ àgbà tẹ́ ikú ò láyé ta lọ́lọ́ fẹjọ́ alájẹ́ àgbà gbọ́sẹ̀ òun ta lọ́lọ́ fẹjọ́ alájẹ́ àgbà sùn. bí wọ́n ti ń fẹjọ́ àwọn àbá sùn nísìnyí. káàkiri. bàbá sọ ọkọ̀
kọ̀ dáa ni baba adámbọ̀ ọ̀nù sebafa kan ló kó àwọn ọmọ ń sáwíjọ tá a wá dénú ilé rẹ̀ a wá bá ọmọbìnrin kan ṣoṣo tóun nìkan dá wà nínú ilé tí tó bá wọ bẹ̀ ní ìṣẹ́jú márùn-ún ò ní rí náà ìgbà tá a wá padà rí náà a wá rí ọmọbìnrin wọn wá lọ rùkú báyìí ó fèrí lélẹ̀ a wá béèrè pé kí ló ṣe ọkọ̀ dá wa lóhùn a wá tàn á ní sẹ́wù làwa náà nǹkan kan ni wá ọ ẹsẹ̀ wá gbójú sókè ọ wá kí wa wá lọlẹ̀ ìgbà tá a wá jáde síta wá rí àáfà rẹ̀ kí ni obìnrin nìkan tí ń bẹ nulẹ̀ kí ló ṣe fún ọ tẹ́ fi á dáhùn nìkan tó nulẹ̀ tó kùkù mẹ́mẹ́ ìwọ àti ẹ̀gbọ́n tó wí ni ó ní kàn wá sáwí ń jẹ ẹjọ́ ó léètì wá sáwí wọn ń dá sẹ̀ríà fún mi. wọ́n á sí mi méjìlélógún tí wọ́n ìsọmọ́ kílẹ̀ apá mi ilé rédíò ìṣẹ́jú méjìlélógún tí fi sọmọ́ kílẹ̀ ọ̀kan fáwọn ọmọ wọ́n á sí mi fáwọn ọmọ wọ́n lè yọ ọmọ wọ́n á sí yín ọ̀kan wọ́n á sí yín ẹyọ kan ẹlẹ́ẹ̀kejì gbogbo àwa yòókù. látàkàmù. ẹ wo gba tí àbá rẹ̀ yín mi kú bóòlà ń bá a lọ́nà ní tá a fẹ́ ní rírun kí sókù la. wọ́n á sí gbogbo wọn nù ni okùn máa ń tóbi tán ẹ wàá fẹ́ jà kó sí ẹ̀ níjà rírun kí sí ilá mọ́ kí ló dé. èsè yìí. ẹ dákun ẹ jẹ́ àwọn èèyàn rí ọwọ́ ẹ jẹ́ wọn bàbá wa ìmáàmù ibi ìbáṣepọ̀ lọ fi àlàáfíà kún àlàáfíà fún wọn. wọn ò fẹ́ rí léwọ̀njọ́ náà ká tó pé àwa elégbò tí èèwọ̀ sọ̀sọ̀. ẹ dákun ẹ já ṣe sùúrù báwọn èèyàn rí bá kú ẹ já àwọn èèyàn rí ó dúró ń bẹ̀ nítorí Ọlọ́run. ẹ má jẹ́ ká fa ìdẹ̀ra wa yá wájú Ọlọ́run. Ọlọ́run ṣe nǹkan tí lọ rí ẹ dákun nítorí Ànábì Muhammad ẹ jẹ́ wọ́n máa rírun kí sùkú la. wá sí wa nù. ẹ̀kejì. ẹ̀yin ọmọ mata abukum. mata alimurshidule alami abukum. bàbá yín lọ lọ yìí o. ìsọ mata tìlì alimu. bá a fa bá filé lẹ̀ lọ báyìí. mini abin kọ́ni hadamali sínú. bí bàbá rere bá kú báyìí fẹ́ǹsì wó. hadama hisnukum. gbogbo fẹ́ǹsì tẹ́ máa fi bora ti wó báyìí. fẹ́ǹsì yìí wó àwọn yẹn ń tijú bàbá máa ń lánìí bàbá tí wọ́n wá ń tijú ní òsínmọ́ yìí. látàdàmú máa kọ́ di bànáà abúkọ́m. ntí bàbá makalẹ̀ nì ẹ má jò wó ẹ má fi jà ní jàkà èmi ní mú yín èmi ní mú yín ẹ má jẹ́ nǹkan tí bàbá yín gbé kalẹ̀ owó. kálukú ló mọ sẹ́tí bàbá yín ṣe dáwà la mọ̀ wọ́n mọ̀ wáàsí la mọ̀ wọ́n mọ̀ wọ́n bọ́ nsúfì ṣe wọ́n bá kọ́ndìríyà ṣe wọ́n bá tìjàníyà ṣe wọ́n bá súnmọ̀ ṣe ẹ mọ̀ lẹ́yìn tí mọ̀ kéwú tán kẹ̀ẹ́dá sí bàbá yín ṣe nù kẹwàá nígbà náà wáàsí kọ̀ọ̀dá àǹtúkọ̀ọ̀dá báyìí mọ̀ àǹtúkù ni. táwọnù. ẹ fọwọ́ múra yín dáadáa torí pé bàbá yín lọ́tà. gbangba láti wí yìí. bàbá yín lọ́tà. ẹ̀yin ọmọ kẹ́ gbọ́ dáadáa o. ẹ gbọ́ kéwù mi dáadáa o ẹ bàbá yín lọ́tà. ọ̀pọ̀. pàtíkùlà ń bọ̀ pàtíkùlà ń tọ́ba ti kéwù àgbákò lọ́tà rẹ̀ eríṣiríṣi ni kọ́lọ̀kọ́lọ̀ ni. njọ́ mi tọ́ba dọ́dọ̀ mi á ní wọn ò rí bí mi kalẹ̀. wọ́n sọ fáwọn. dùbúlẹ̀. ẹ̀sùn ní. kéésì pẹ́ẹ́lú ẹ̀rù lọ́pọ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ́dánù yìí náà ni. ẹ̀yin náà tún sọ ti yín náà fún wọn njọ́ mi njẹ́ egun ha yín lọ́rùn tẹ̀rí gbé mi. ẹ dákun tó. Allah. gbogbo ẹni tó bá kéwú kọ́ palẹ̀mọ́ fún nira palẹ̀mọ́ fún nira gbogbo tó ṣe alájí rẹ̀ yìí mi Ọlọ́run lọ́mọ gbogbo ẹ̀. mata abukum. ẹ dákun bàbá lọ́lọ́ yìí o. ìní ìtàhádìtùm. bẹ́ẹ̀ bá sẹnu yín lọ́kàn. wàtàfáwákìtùm. tẹ́nìkan ò sí ń bẹ̀ tẹ́ ń rara yín lọ́wọ́ pẹ̀lú owó níná ẹ gbọ́dọ̀ rí ṣe bákan náà. wàtàáwàntùm. tẹ́sí rara yín lọ́wọ́. sàúmà ala àdúgbò ayékìtúrọ̀kùm. ipa ọ̀tá tí ọ̀ka ti jáde láyé ipa rẹ̀ sì ní kẹ́yìn náà tẹ́ fi dùn láyé. àmọ́ èmi ò ṣe tèmi lọ́tọ̀ n ó ṣe tèmi lọ́tọ̀
kò bá a mú Ìlọrin sì ní bọ́lọ̀ ti ṣe wá nù wá yóò sì pé yọba sọ. Anadusata. ìsáàmà àtàṣùkìtà. bọ́bá ti kọ́ lọ sọ ìyẹn dọ́bẹ̀ téèyàn máa tọ́ owó ẹ̀ sì ha ẹlòmíì dànù ẹ̀ tó tọ́ bọ̀nà fún ẹ̀ sì bì í kalẹ̀. láyé tẹ́wù ní kama láyé tẹ́wù sájà bẹ́ẹ̀ ti ti bàrà kò bẹ́ẹ̀ wúlò pa sí papọ̀ dogon yaro okòrò tiẹ̀ lọ́tọ̀ múrù tá a pè múrù okòrò tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rì tí wọ́n mọ̀ wá báyìí lọ́kọ̀ọ̀kan pé tọ̀ má gbà o wọ́n ń bọ̀. ẹni tó lè mọ̀rọ̀ yín ṣe ẹni ó ṣẹlẹ̀ sí ni ó ṣẹlẹ̀ sí àbáwá dámọ̀ nígbà tí bàbá wọn kú. àwọn ọmọgbà ń bọ̀ o. wọ́n gbà ń bọ̀ wọ́n wá padà pàdé yín wọ́n ní àbá àdámọ̀ ọ̀nù àtẹ̀wé àbúrò rẹ̀ ẹ sọ fún wa kí gbogbo èèyàn gbọ́ ẹ sọ pé ojú tì wá kò lò fó wọ̀ yìí. gbogbo ti wínú bí wọ́n ti bẹ́ẹ̀ bí mùnàbí kí o ti wínú. àgbẹ̀rẹ̀gbà sí ni ẹ lójú tì wá. ó ní ẹ pé ojú tì wá kò lò ló wọ̀ wá. aláàfẹ́ wí wọ́n ní wí. àti sí i. wọ́n wá wí. kí la fẹ́ jà sí. ó ní ẹ̀ máa tójú fi tì wá. ẹ má jà o ẹ má jẹ kẹrù rẹ mi ọdánù. àrò bẹ́ẹ̀ ni gbọ́ra yín nígbà tí bàbá ò sí mọ́ ni àmọ́ gbà tẹ́ ti gbọ́ra yín. ẹni ọba ti palẹ̀ nǹkan rẹ̀ mọ́ tètè gbé kalẹ̀. mọ ọba pa má gbé kalẹ̀ tó ọba fẹ́ rọrùn sùn. ìwọ́n tó ọba gbá káǹtì. gbogbo tó ọba gbé pa má gbé kalẹ̀. wassalamu alaikum òtítọ́ wa rahmatullahi. wa barakatuhu. ayakumullah. àwọn kan bẹ láàárọ̀ wọn ní bàbá wa síbi imam àwọn ò lè máa lọ máikrófóònù mọ́ wọn lọ́wọ́ n kò sí pé àwọn làáfà gbogbo wa ẹlòmíín wá ní owó túnbẹ̀ lápò ẹ̀ ó sì gbé lọlé padà pé ah n tó wọn bá fi rí ọ̀rọ̀ sọ òun sì ń gbówó òun lọlé ni gbogbo wa la rí bí àyín ti rí iná dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ ẹni ó ní nǹkan ẹni ò sí láyé báyìí ọ̀rọ̀ bàbá wa dáńbọ̀rọ̀ nù láàárọ̀ nù àwọn wáàsí tó gbé wáàsí mi bàbá wa dáńbọ̀rọ̀ nù ní àá káwá béèrè pé bí àyín ti tó yìí láti primary lọ́hùn tẹ ẹ dẹsàlẹ lọhùn ẹni ò ní dà káwá pé ńlá torí ẹjọ kó ń bẹ ń sàárè bàbá dáńbọ̀rọ̀ nù gbogbo àlékún àlàáfíà ara ọlọ́run bá wa ṣe fún bàbá náà dákun ọlọ́run wọ́n sábà wa ṣàlékún àlàáfíà ara fún wọn. àmín. wọ́n sọ tí wọ́n wá ń sunkún wọnú mọ́tò lọ. ẹ dákun ẹlòmíín bẹ níyìn ìwọ náà ti rí bí àyín ti rí bọ́ọ̀ bá ń bẹ láàrin wa ní ìpè á ntẹ́mi ó fi ran àáfàá lọ́wọ́ ni nígbà wọn ò sí láyé mọ́ yìí àwọn elétò ń bẹ ní gòkè káyé orí ọ pé lágbájá òun ló tiẹ̀ fún wọn ní 100,000 yìí. ẹ jẹ́ àbò 1 million. lágbájá òun ló tiẹ̀ fún wọn ní 200,000 yìí gòkè wá kí bàbá wọn tó kú àmọ́ pé wọ́n múra tí wọ́n kú wọ́n wá pe gbogbo wa pátápátá àṣẹ wọn ń dágbére ni wọ́n ní gbogbo ẹ̀yọ́ máa kéwù mi àkàṣùkùm àwọnán mo mú yín lólùrànlọ́wọ́ ni gbogbo yín tẹ́ kéwú lọ́dọ̀ mi mo mú yín lólùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ tí mo sì mú yín náà wọ́n ń ta mí lọ́fà wọ́n ń ta mí lọ́fà inú ẹgbẹ́ inú ládùúgbò wọ́n ń ta mí lọ́fà mo wá mú yín ní kíni o sahari ẹ wà lẹ́yìn mi kẹ́ ẹ mọ dìfẹ́ǹdì ọ̀fà tí wọ́n ń ta mí inú àwọn tí wọ́n mọ dìfẹ́ǹdì ẹ̀ ní gbogbo wa ìwá wa pátápátá àwa náà ti wá gbàlẹ̀ káwa ni pé hatta yawmal qiyama àní fi ilé àfa wa lẹ̀ insha Allah ẹlòmíì akéwu tá a lọ ẹyẹ ẹlòmíì nínú ọmọ akéwu àwọn àlùfáà òkè tó ń sì fò lọ ni. àwọn tí èsì ìsọmọ akéwu àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹlòmíì náà dúró wọ́n sì dúró tiwa irú bàbá nǹkan kan lágége lẹ́kọ̀ọ́ gbogbo ńlọrin nìyí náà ní Kaduna ní Sokoto ní Kano gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n dúró pé oníwàásí àgbáyé bí wọn ò ti símọ́ yìí àwọn ò sì ní padà àwọn anulẹ̀ wa ń béèrè lọ́wọ́ wa pé nígbà fáyé ti kú yìí sẹ́ẹ̀ wá abẹ́ wá mọ́ àwa ń dá Ọlọ́run pé á wà pẹ̀lú àṣì Ọlọ́run àti gbàlùkà wa ni tá a fi wọ sàárè ni a máa wáyìn bá a ti wá dáadáa tẹ́lẹ̀ lójú àfa pé àráyé a máa wá nísìn ó ti di dandan nu bàbá ti ń fẹ́ kálùbáríkà ti taari lára nu ilé ìyá kí wọ́n mọ̀ kó lára wa dandan ni ká máa pay attention sílé àfa torí pàlẹ́ ajá àbàtà òfin ilé àlàjì àgbálẹ̀ dòní tí wọ́n fi jáde láyé tó fi kú láyé ibẹ̀ náà ni kọ́dà bí wọ́n bá lọ Mọ́kà àlàjì àbàtà kọ̀ọ̀kan yabẹ̀ wọn náà wọ́n wà lọ́bi sàárẹ̀ àlàjì àgbà
bí wọ́n tó dé wọ́n wá ṣàdúrà ìlọmọ́kà ni tábà tó wá dé wọn ò ní ti wọlé wọ́n sì gba àwọn gbàdarí wọ́n tó wá lọ ṣàdúrà mo dé o. Allahu akbar. ọlọ́run o wọ́n sàkẹ́ àfàwà ọlọ́run. àmín. ṣàánú àfàwà ọlọ́run. àmín. ẹni ọba wa ní nǹkan tí ó ṣe fún àfàwà ni ilé kéwu wa ni ẹ dákun torí ọlọ́run à ń bẹ ní kọ́dà pé èmi ò ní nǹkan àmọ́ mùsàlùkà wà ní fún wa sí àgbáyé nígbà tí ò sí mọ́ yìí gbogbo ẹ̀ ló sì dáwọ́lé láàbọ̀ yìí ẹ̀rí hósítẹ́ẹ̀lì àwọn ọmọ nùbẹ̀ ààbọ̀ lábádé ilé mọ́sálásí àwọn obìnrin ní ààbọ̀ ní tọkùnrin náà ní ààbọ̀ ní. nígbà bàbá wà lájẹ́ àgbà àwọn kan sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì ṣe nǹkan ọ̀hún wọ́n sì parí ẹ̀ ẹ̀yin tọ́lọ̀ ń bá aránsó wá sí àgbáyé ẹ dákun kíláàsì méjì lèmi lè kọ́ fún wọn ní bisimilayi ilẹ̀ ní jàrànjàràn yìí èmi ọ̀rẹ́ ilé òun wọ́n sì kún ni ọlọmọsàjọ da fún Abdulwahabi Isa kò fi baba wálẹ̀ ó wà pẹ̀lú wọn gbogbo tí n bá ń fẹ́ Ọlọ́run máa ṣe fún. àmín. ẹ dákun gbogbo ọmọ lọrin ẹni àmín. àmín. ọlọ́kùnrin wọn pọ̀ lọ bẹ́ẹ̀ torí náà ẹ dákun announcement ni a wí ni ẹlẹ́pẹ́ ń gbà àmọ́ bá ti ṣe ni ẹ dákun torí Ọlọ́run. àwọn tó gbé màkàlà wa bá mú wọn bẹ ní àmọ́ wá fún wọn ìṣẹ́jú káàfà wà tí ó bá wa sọ̀rọ̀ Ọlọ́run àfáwà tí ọba sọ̀rọ̀ Ọlọ́run lónìí òun làwọn alájà bàtà kó gbogbo wa lé lọ́wọ́ gbogbo wa pátá gbogbo ẹni ó di nǹkan lónìí àwọn gọ́gọ́ kó wa lé lọ́wọ́ báyìí ńgbè mí tiẹ̀ wádìí wọ́n ní òun nu ìwọ́nu wọ́n fà mí lé lọ́wọ́ ni òun nu ìwọ́nu sọ́ọ́ di bó ti rí àfáwà ń bẹ nítòsí láàrin ní gbogbo yín lẹ́ mọ̀ wọ́n àfáwà kan sì ń bẹ ní I recognize presidency Alhaji wa Yusuf Amura Hasbunallah dakunde inú àwọn tẹ̀mí máa ń nà lé kéwù ni Ọlọ́run ti wá kẹ́ lónìí ẹ dákun ẹgbẹ́ Ọlọ́run tó fi jàmọ́ bíi ti dákẹ́ jẹ́ ẹnu kẹ́sì fi nà lẹ́gbàá méjìlá ọba ṣe báyìí kọ́lá kò ní káwọ́ tẹ́ẹ̀fì náà méjèèjìlá kébí sọ̀rọ̀ náà ni àṣetorí àṣàlùbáríkà ni Ọlọ́run ọwọ́ gbàdúrà rẹ̀ lónìí ọwọ́ alálùbáríkà kọ́dà kọ̀rọ̀ nílé rẹ̀ sì wà àmọ́ gbogbo tárọ̀ kankan ò rí ní rí òun náà ti fọ́ kọ́lẹ̀ ní ti pé tọ́ òun náà wá arúgbó Ọlọ́run gbogbo àwọn tó ti lọ nílé àmúra ọlọmọsà bá wa kẹ́ wọn àwọn tó lọ nílé olódù owó ọlọmọsà bá wa kẹ́ wọn àwọn tó lọ nílé àfáà àwọn Masudi mẹ́ta náà ni wọn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà wá ń ṣe dòní Ọlọ́run ò ní wọn yín lẹ́yìn ara yín kò sì ní fi kútọ́ yáwọ́ pa yín ọlọ́àfáà wà wájú Ọlọ́run àwọn tí yóò ṣe kálà fún wa á fún wọn ṣẹ́jú ni lérí tá à ń sọ lọ́wọ́ yìí Alhaji wa Yusuf Amura ó ní 10,000 naira yìí fúnlẹ̀ kéwú ó ní kọ́ máa lọ ná ó ní 10,000 ó lóun tó ń bọ̀. ná ló wí o. Ọlọ́run ò ní pa ó lé kún Alhaji Yusuf Amura. àmín. Ọlọ́run ò ní tújọ rẹ ọlọ́ àkùrọ̀ àgbà àfẹ́. níjọ́ tí bàbá kú gbàrà mọ́ wá pé ó ní wàláhì òun bẹ́ ń Kaduna wàláhì wọ́n ní méjì tí wọ́n ń bọ̀ náà ní ń bọ̀ yìí kì í wọlé mo pè ń bọ̀ lọ́wọ́ ó lóun bẹ́ ń Kaduna mọ́nítọ̀ èkó lè mẹ́rin àwọn àmọ́ mo ti.